dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Mo ta pure water láti rán ara mi nílé ẹ̀kọ́, àmọ́ mi ò parí rẹ̀. Èmi tí wọ́n ń pè ní Olódo tẹ́lẹ̀ ló ń bọ́ bàbá àti ẹbí mi báyìí. Portable ló yànnàná ọ̀rọ̀. Gbajúgbajà akọrin tàkasúfè ni Habib Òkìkíọlá táwọn èèyàn mọ̀ sí Portable ti sọ pé ohun tí wọ́n máa ń pè ní Olódo tí kò mọ ìwé tẹ́lẹ̀ lòun wá di ẹni tó ń bọ́ bàbá òun àti gbogbo ẹbí báyìí. Portable sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn orí ìtàkùn ayélujára. Ọ̀dọ́mọdé olórin náà tún ṣàlàyé bí ó ti gbìyànjú láti lọ sí ilé ẹ̀kọ́ àti bí nǹkan kò ṣe rọrùn fún un rárá nígbà náà. Òkìkíọlá fi kó ọ̀rọ̀ rẹ̀ pé òun ta omi pure water láti lè rówó ran ara òun lọ sí ilé ẹ̀kọ́ girama torí àwọn òbí òun kò lágbára láti rán òun lọ sí ilé ẹ̀kọ́. Mi ò lè parí ètò ẹ̀kọ́ mi, mo máa ń ta omi kí n lè rí owó ilé ẹ̀kọ́ san. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ girama, mo ń ṣe léyìí torí owó ilé ẹ̀kọ́ wọn, mi ò sì rí ẹni tó lè bá mi san owó náà. Portable ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n Portable tún fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti padà sí ilé ẹ̀kọ́ báyìí. Kódà ó ní ẹ̀kọ́ nípa ìmọ̀ lórí okòwò business administration lòun kọ́ nílò ẹ̀kọ́ gbogbo ìṣe Kwara Poly tó wà nílùú Ìlọrin. Portable ni mo máa kẹ́kọ̀ọ́ jáde láìpẹ́ torí akẹ́kọ̀ọ́ ni mi nílé ẹ̀kọ́ gbogbo ìṣe Kwara Poly níbi tí mo ti ń kẹ́kọ̀ọ́ lórí ìmọ̀ nípa okòwò ṣíṣe. Olódo ni wọ́n máa ń pè mí nínú ẹbí mi tẹ́lẹ̀, àmọ́ èmi tí wọ́n ń pè ní Olódo ni mo wá ń bọ́ gbogbo wọn báyìí. Ọmọ Lálọ́mí kò ṣàìfi àìdùnnú rẹ̀ hàn lórí ayélujára àìríṣẹ́ṣe tó ń kojú àwọn ẹbí rẹ̀ tí wọ́n kàwé. Bàbá mi rán bọ̀dá àti àǹtí mi lọ sí ilé ẹ̀kọ́, ó máa ń bà mí nínú jẹ́ pé ìjọba kò fún wọn níṣẹ́ tàbí ṣe ìrànwọ́ kankan fún wọn. Èmi náà ni mò ń bọ́ gbogbo wọn báyìí. Bákan náà ni wọn ò rí ìrànwọ́ kankan gbà láti ọ̀dọ̀ ìjọba. Portable ló sọ bẹ́ẹ̀. Ta ni Portable wèrè olórin ìdààmú àdúgbò gan-an? Ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni Habib Òkìkíọlá tí a mọ̀ sí Portable, àmọ́ àdúgbò Sango Ọ̀tà ni wọ́n bí sí tó sì gbé Mushin Olóòṣà dàgbà. Ní ìparí ọdún 2021 ni Habib Òkìkíọlá kan lu agbami orin tàkasúfè kíkọ nígbà tí orin tó kọ rìn pẹ̀lú gbajúmọ̀ olórin Ọlámídé àti gbajúmọ̀ oníjó kan tí ọ̀pọ̀ mọ̀ sí Pokoli. Orin zẹ̀ tó kọ náà ti di gbajúgbajà káàkiri àgbáyé tó sì ti yí ìgbésí ayé rẹ̀ padà látìgbà tí orin náà sì ti di àìgbọ́dọ̀ má kọ níbi àríyá àti ilé ijó gbogbo àti lẹ́nu tó nílé tàlejò. Portable ti wá ṣe alábàápàdé àwọn àgbààgbà òǹkọrin bíi Wizkid àti Davido. Portable sọ fún iléeṣẹ́ ìròyìn pé ọdún 15 rẹ̀ tí òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ, àmọ́ ọdún 10 rẹ̀ tí òun ti di gbajúmọ̀. Ọlọ́run tó wá ní kọ orin zẹ̀ nígbà tó ń ṣàlàyé àwọn ohun tí ojú rẹ̀ ti rí sẹ́yìn. Portable ṣàlàyé bí àwọn èèyàn bíi 300 ṣe dáwọ́ bò láti já sí ìhòòhò ọmọlúàbí lórí ẹ̀sùn pé ó jí kẹ̀kẹ́ mọ́rúwá. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ń gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.